معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة وكانت لمساكين يعملون بالبحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا ويسألونك عن ذي القرنين قل آتوا عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين جنية ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهد الله ولا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
له الملك وله الحمد يحيي ويميت لا يموت وهو على كل شيء قدير. Alhamdulillah. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. A tọrọ ìkẹ́ fún aṣíwájú wa Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad àtàwọn aráalé àti àwọn sàábé ẹ̀ àti gbogbo àwọn ẹni rere tí wọ́n ti lọ, kí Ọlọ́run kó bá wa yọ́nú sí wọn, kó bá wa kẹ́ wọn. Mo kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹwàá èyí tí a ń pè ní kíláàsì ẹlẹ́ẹ̀kẹwàá nípa ìgbìyànjú wa láti lè mọ̀ bí a ó ti máa ka Al-Qur'an. Mo kí wa pé a kú ìgbìyànjú láì ní gbára wa lákòókò nítorí pọ́jọ́ ti lọ. Èyí tí a ó ṣe lọ́wọ́lọ́wọ́ yìí òun náà ni kí a bẹ̀rẹ̀ níbi tí a ti dá dúró lánàá. Ẹ rí wípé a ti kọ́ra wa bí àràfí ṣe máa rí ní ìbẹ̀rẹ̀. Èyí tí a ń kọ́ra wa lọ lánàá léyìí tí a ti kọ́ eléyìí èyí tó wà láàárín, bí àwọn àràfí náà ti máa rí ní àárín, bí àwọn àràfí náà ti máa rí láàárín. Ẹ rí pé a ti kọ́ wa bí alif ti máa rí bẹ̀rẹ̀, bí bá ti máa rí bẹ̀rẹ̀, a ní àárín, bá láàárín rèé, alif láàárín rèé, báàlì yìí, táàlì yìí láàárín, sáàlì yìí. Naam, ẹ jẹ́ kí a wá lọ sí orí jim. Báwo ni jim ti máa rí ní àárín? Ó ní naam, jim rèé láàárín. Ẹ rí pé ní ìbẹ̀rẹ̀ bó ṣe máa ń bá a ṣe mọ́ kọ́ nì, ṣùgbọ́n nítorí pé bóyá tá a bá so àràfí kan mọ́, irú nísìnyí tá a bá kọ yá, òkè tá a bá kọ káf, tá a bá fẹ́ join ẹ̀ mọ́ jim, ṣe rí báyìí. Jim bí ó ṣe rí nìyí láàárín. Náà bákan náà ha, bákan náà ni kha. Kí ló máa fi yàtọ̀ síra wọn? Òun náà ni àmì tó wà lórí ẹ̀. Náà dal bó ṣe máa rí rèé. Zal bó ṣe máa rí rèé láàárín. Ra bó ṣe máa rí rèé. Zain bó ṣe máa rí rèé. Sin mo ti kọ́ wa tẹ́lẹ̀ bó ṣe máa rí rèé. Shin Sod Dod To Zo Ain. Ẹ wá wò báyìí o, bí àyìn ṣe máa rí rè láàrin o, àyìn bó ṣe máa rí rè láàrin, gàyìn bí ó ṣe rí rè,
ṣe máa rí rèé. Ẹ wo fáà wa cough bí cough ṣe máa rí rèé. Calf láàrin. Lam bí lam ṣe máa rí rèé. Mim bí ó ṣe rí rèé láàrin. Mo fẹ́ ká wọ́ ọ̀jẹ̀ dáadáa o. Ṣé rí pé àwọn fowl àwọn ní ọrùn wálẹ̀ báyìí. Mim yóò dàbí òdo róbótó láàrin. Nun bí ó ṣe rí rèé. Ṣé rí pé òun náà fẹ́ jọ bí àwọn bàtà. Ṣé rí báyìí nun. Now, wow, bí ó ṣe rí ni, how, bí ó ṣe rí rèé, ẹ wá wo yá bí yá ó ṣe rí rèé láàrin, ṣẹ́rí, gẹ́gẹ́ bí àwọn bàtà. Ẹ jẹ́ ká fojú wo dáadáa. Mo fẹ́ ká rí dáadáa. Lánàá a ti kọ́ wa bí wọ́n ṣe máa rí ní ìbẹ̀rẹ̀. Ẹni tí kò bá sí nílé kí ó lánàá kí wọ́n lọ wò bí àwọn àràfin yẹn ṣe máa rí ní ìbẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí a kọ́ eléyìí àti pé ó wà nínú kọ́ ìdá tí a ní kí ẹ lọ print out. Kò nílò pé kí n ṣẹ̀tún máa explain eléyìí mọ́. Gbogbo tí ẹ rí yìí ó wà nínú coidat tí mo send sí email address yín. Ẹ rí gbogbo àwọn ẹ̀kọ́ yìí níbẹ̀. Ká má bàa máa fara wa sílẹ̀, kódà kò yẹ kí n máa kọ́, ṣùgbọ́n nítorí pé ìbẹ̀rẹ̀ la ṣẹ̀ṣẹ̀ wà yìí, yóò dé àwọn stage kan tí màá ní ẹ lọ ṣí sí number 1, number 2, number 4, number 7. Yóò tó stage kan tí màá ní kẹ́ máa ṣe bẹ́ẹ̀. Kọ́ ìdá tí ẹni kẹ́ lọ print out. Gbogbo tí mo kọ yìí ẹ rí the beginning, the middle and the end ní page number 6, number 7 and number 8 nínú àwọn kọ́ ìdá tí ẹ. Bẹ́ẹ̀ bá rí nínú the first coidat, ẹ rí nínú the second coidat. Ẹ rí pé oríṣi méjì ni àwọn coidat tí mo send sí yín. Ẹ rí tẹ́ ẹ bá rí ní number 6, ẹ rí number 7 tàbí kẹ́ rí ní number 8. Ẹ ti rí the alphabet at the beginning, oní topic lórí ẹ̀. Alphabet at the middle, alphabet at the middle òun lélẹ́yìí. So èyí tí ó kù báyìí torí àpàlẹ́ rẹ òun ni alphabet at the end. Alphabet at the end. Now, alphabet at the end. Ìdí tá a ṣe gbọ́dọ̀ mọ àwọn eléyìí dáadáa ni wípé a máa bẹ̀rẹ̀ sí ní join àwọn àràfí yẹn. A bẹ̀rẹ̀ sí ní join wọn lẹ́yọ kọ̀ọ̀kan àti méjì méjì. A bẹ̀rẹ̀ sí ní join wọn mọ́ra wọn. A bẹ̀rẹ̀ sí ní join wọn mọ́ra wọn. Now, ṣàṣírí báyìí, ẹ jẹ́ ká wò dáadáa. Tá bá wò lánàá, mo kọ́ fún wa. Alif, ba, ta, sa, jim, ha, kha, dal, dal, ra, zain, sin, shin, sad, dad, ta, za, ain, ghain, fa, qaf, kaf, lam, mim, nun, waw, ha, ya. Bí ó ṣe rí nìyẹn.
jẹ́ ká wá lọ sí orí bí àwọn aráàfin yẹn ṣe máa ń rí ní parí. Báwo ni wọ́n ṣe máa ń rí ní ìparí? Gbogbo ẹni tó bá ti ní kọ́ìdát lọ́wọ́, àwọn kọ́ìdát ta ní kẹlọ print out, ẹ̀ ń bá ti ní lọ́wọ́ á ti mọ gbogbo àwọn kìíní dáadáa. Now, ní ìparí alif ya bó ṣe máa rí rèé, bá wa bó ṣe máa rí rèé, tá wa yóò ṣe rí rèé. Tá wa bó ṣe máa rí rèé. Mi mọ̀ bóyá ń gbọ́ mi dáadáa, òjò ń rọ̀ níbí báyìí o. Now, jíìmù wa háò wa bó ṣe máa rí rèé. Háò wa níparí bó ṣe máa rí rèé. Yáàlù wa yóò ṣe rí rèé. Láàlù wa bó ṣe máa rí rèé. Ọ̀rọ̀ wa níparí bó ṣe máa rí rèé. Sàyìn níparí bó ṣe máa rí rèé. Sin wa ṣí wa sọ́ọ̀n wa dọ́ọ̀dù wa tọ́ọ̀ wa ó ṣe máa rí rèé. Sọ́ọ̀ wa ó ṣe máa rí rèé. Now, ẹ wá wo àhín níparí, bí àhín wa ṣe máa rí olùyí o. Àhín rèé o, níparí rèé o. Àhín rèé o, níparí. Báwa nìyí. Báwa nìyí. Káfíńé níparí. Láàmùré níparí. Mímùré níparí. Lúmùré níparí. Wáòré níparí. Áòré níparí. Dáò wa òní níparí. Oh, sorry. How òní. How òní. How nìyẹn. How nìyẹn. Nítorí bí
mi ò mọ̀ bóyá ń gbọ́ mi dáadáa. Ẹ jẹ́ kí wọ́n fún yín ní test lọ sílé kẹ́ ẹ identify àwọn letters tí ẹ bá rí. Ẹ ṣàfihàn àwọn letters tí ẹ bá rí nínú àwọn nǹkan tí mo kọ yìí. Now, ẹ dárúkọ àwọn letters tí ẹ bá rí nínú wọn. Òun assignment máa fún yín lọlé. So bí wọ́n ṣe rí níparí lélẹ́yìí, a máa parẹ́ báyìí. Ẹ lọ wo inú kọ́ ìdá tí ó wà nínú kọ́ ìdá tí yẹn.
nǹkan tí a kọ sójú bọ́ọ̀dù yìí mo fẹ́ kí ẹ dárúkọ gbogbo wọn àbá ṣe lè ní ṣùgbọ́n torí òjò tó rọ̀ yìí kò ní jẹ́ kí a gbọ́ ntànsọ́ dáadáa mo fẹ́ kó jẹ́ pé ká ṣe lè ní átírìtẹ̀ kí n fún yín ní ìṣẹ́jú márùn-ún kẹ́ ẹ dárúkọ àwọn ará pípọ̀ kan ẹ jẹ́ kí n fún yín ní ẹ̀gbáǹpù méjì àpẹẹrẹ méjì eléyìí alif lélẹ̀ ẹ kọ́ báyìí alif kí lélẹ́yìí o kaf òní yìí kaf òní yìí kaf kí lélẹ́yìí tó parí lam nìyẹn lam so a jẹ́ pé alif kaf lam òní mẹ́tẹ̀ẹ̀ta yìí alif kaf lam mẹ́ta yìí kí lélẹ́yìí báà nìyí eléyìí ṣìn lélẹ́yìí rọ́ọ̀ nìyí báà ṣìn rọ́ọ̀ báà ṣìn and rọ́ọ̀. Ẹni ká mẹ́lẹ̀ náà mọ́ báà nìyí àyìn nìyí tá bá àyìn tá àyìn. Àpẹẹrẹ tí mo lè fún wa nìyẹn ẹ jẹ́ kí n fún yín 5 minutes káti ẹ̀ kọ́kọ́ wò bóyá ṣáárẹ́ ni tó lè gbà á ẹ kọ àwọn yòókù sílẹ̀ tó bá di ọ̀la lágbára Ọlọ́run ẹ make sure pé ẹ tètè snap kínní tàbí kẹ́ ẹ lọ tún fídíò yìí wò kẹ́ ẹ wá pause ẹ̀ kẹ́ ẹ fi kọ assignment yìí sílẹ̀ ẹ pause ẹ̀ tẹ́ bá ti dé apá ibi tí a wà yìí so ẹ pause ẹ̀ kẹ́ ẹ fi kọ assignment yẹn tó bá dọ̀la kẹ́ ẹ submit ẹ̀ irọ́ o ó yẹ ká parí eléyìí ok tó bá dọ̀la lágbára Ọlọ́run tomorrow is Thursday tọ́lọ́n bá ní pé kó ṣeé ṣe ká wá lọ́la lágbára Ọlọ́run a máa treat ẹ̀ tó wà lójú bọ́ọ̀dù yìí lọ́la inshallah mo kí wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ma assalam.